gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masoyinbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà owó yín ní báyìí ó ti gbọ́kọ̀ dé látọ̀dọ̀ àwọn remimatics ẹ gbọ́kọ̀ wá. nísòrò ẹ má sọ náà ṣẹgbọn. tí ẹ bá ṣètò yìí tẹ bá kí lẹ wá nílò láti ṣe jàre ẹ nílò láti dá ìbéèrè mẹ́wàá kẹ má fi èdè míì kún èdè Yorùbá kẹdẹ mọ káyín dáadáa ṣẹ mọ. ẹ máa gbìyànjú ẹ sọ̀rọ̀ sókè omi ò gbọ́ yín o. ẹ máa gbìyànjú ó dáa tẹ bá ṣètò yìí kẹ wà ní 1,100 wálẹ̀ kẹ má sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá ṣúlẹ̀ ètò lẹ́yìn ètò a máa fún yín nílọ́po lọ́nà méjì ìyẹn dáa ìyẹn dáa ṣùgbọ́n tẹ bá ṣe àmúlùmálẹ̀ èdè o kẹ jọ gbogbo ẹ̀ pọ̀ kẹ wà ní 10,000 a ní kẹ máa mú lọ ṣé ìyẹn dáa ó ti dáa tẹ bá yarí o kẹ ní ẹ fẹ́ dáhùn gbogbo ìbéèrè yín tó kù o tẹ bá ṣe ń dáhùn wọn tẹ ń gbà wọn owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè sí iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n jẹ́ Moniepoint àwọn ni wọ́n ṣe agbátẹrù abala tá a wà yìí wọ́n ní ẹ̀ka iṣẹ́ kan tó ń jẹ́ MonieWorld máa sọ nǹkan tí wọ́n ń ṣe fún yín tẹ́ bá fẹ́ fowó ránṣẹ́ láti UK wá sí orílẹ̀-èdè Nàìjíríà àwọn ní kẹ́ máa lò báyìí ó dáa ọ̀rẹ́ yín náà wà ń bí o ṣe ẹ fẹ́ràn olófòfò bákọ̀bákọ̀ ṣá bákọ̀bákọ̀ ó dáa kí ló kọ yìí. Morenikeji Sangotola. Morenikeji Sangotola láti wo lẹ ti wá. ṣé ibi tí mo ti wá àbí ibi tí mo gbé. Méjèèjì. mo jẹ́ ọmọ Ìbàdàn. Ìbàdàn ní Masoyinbo jẹ́ Ìbàdàn jẹ́ Masoyinbo lọ́wọ́ àbí Masoyinbo jẹ́ Ìbàdàn lọ torí Ìbàdàn pọ̀ tán ti wá síbi o àbí wọ́n pọ̀ gan ẹ pọ̀ gan wọ́n dẹ̀ lẹ́nu Ìbàdàn oníṣọ̀rẹ́ àìdọ́yìn lógun olóyìn láì ọmọ Olúyọ̀lé ò ṣàlì yín o wà láìta láì gbogbo ọmọ ìrìnàjò akíkanjú ayé lẹ́yìn ogun kó bàjọ́ rí tipẹ́tipẹ́ nìyẹn àgbá lórí gan ẹ̀sán lórí gan kìkì ọpọlọ ẹ lè fọ̀rọ̀ ẹnu lásán túyọ̀ ṣe ẹ tún lè fọ̀rọ̀ ẹnu fa aṣọ àpọ́nlé ya kòró èṣù má lọ bá Ìbàdàn jagun ẹnu. Iṣẹ́ ò lẹ ṣe. ọmọ ilé ẹ̀kọ́ yìí. Ilé ẹ̀kọ́ bo. Ilé ẹ̀kọ́ gíga tìlú Èkó. Tìlú Èkó kí lẹ ń kà. Ìmọ̀ nípa ẹja àti àwọn iṣẹ́ tó wà nídìí ẹ̀. Mi ò gbọ́ yín dáadáa. Ìmọ̀ nípa ẹja àti àwọn iṣẹ́ tó wà nídìí ẹ̀. Ẹja mélòó lẹ mọ̀ ní Yorùbá ẹja mélòó lẹ lè sọ orúkọ ẹ̀. Mo mọ̀ ẹja àrọ̀. Ẹja àrọ̀. Mo mọ̀ ẹja ọ̀bọ̀kún. Ẹja ọ̀bọ̀kún ẹ sọ̀rọ̀ sókè o. Mo mọ̀ ẹja apó. Ẹja apó. Tí mo mọ̀. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe lọ sí ilé ẹ̀kọ́ gíga yẹn ẹja 3 péré lẹ́ ń sọ̀rọ̀ nípa. Ọmọ ìyá mi ẹja 3 péré lẹ́ ń sọ̀rọ̀ nípa. Ẹ jẹ́ kí n dá dúró síbẹ̀ yẹn. Ó dáa o
ìpele wo lẹ wà ní ilé ẹ̀kọ́ gíga? Mo ṣẹ̀ ṣetán ni. Ẹ ti ṣetán? Mo ṣẹ̀ ṣetán ní ọ̀sẹ̀ tó kọjá. Ní ọ̀sẹ̀ tó kọjá, bẹ́ẹ̀ni. Mo ní ọ̀rẹ́ kan náà tó ṣẹ̀ṣẹ̀ ṣetán ní ọ̀sẹ̀ tó kọjá. Mo ti gbàgbé orúkọ ọ̀rẹ́ mi. Ó fi Masoyinbo ṣe iṣẹ́ àkànṣe àṣekágbá. Ó fi Masoyinbo ṣe iṣẹ́ àkànṣe àṣekágbá ẹ̀ nígbà tí ó ń kẹ́kọ̀ọ́ gboyè. Ó wá ó ṣègbè fún ní ọjọ́ ẹtì. Ṣé ọjọ́ ẹtì ni wọ́n ṣègbè fún tó wá sọ̀rọ̀ ní inú ẹ̀ dùn gan. Adúpẹ́. Gbogbo nǹkan tí mo sọ yẹn ò yé yín? Ó yé mi. Ẹ̀yin èèyàn mi, iṣẹ́ Moniepoint ni mo fẹ́ wá jẹ́ fún yín o. Wọ́n ní àgbékalẹ̀ kan ẹ̀ka iléeṣẹ́ wọn tí ó ń jẹ́ MonieWorld, tó jẹ́ wípé tí ẹ bá wà ní UK, tí ẹ bá fẹ́ fowó ránṣẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ni kẹ́ máa lò báyìí. Nítorí iṣẹ́ wọn pé mo máa ń sọ, mo fẹ́ràn òwe yẹn gan. Òwe yẹn sọ wípé ifá tó bá gbé ni là ń gúnyán fún, òòṣà tó bá gbé ni là ń pa bíbọ̀. Àwọn ni wọ́n dẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún wa láti lè rí wípé à ń tẹ̀síwájú láti máa gbé èdè àti àṣà Yorùbá lárugẹ o. Gbogbo wa tá wà ní UK pátápátá, ẹ jẹ́ ká lọ gba MonieWorld sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa lónìí báyìí. Ká wá lo Masoyinbo gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé. Nǹkan tó wà ń bẹ̀ tó tún jẹ́ kó jẹ́ àrà ọ̀tọ̀ ni wípé fún 60 ọjọ́ àkọ́kọ́ tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ń lò, pọ́n nǹkan tẹ́ bá fi ránṣẹ́ sílé, MonieWorld á fún yín ní 20 náírà lórí pọ́n nǹkan. Ṣé ti rí pé ìrọ̀rùn ló bá dé? Ó yá, ẹ bẹ̀rẹ̀ sí ń gbà báyìí, ẹ bẹ̀rẹ̀ sí lò ó, kẹ́ bẹ̀rẹ̀ sí máa jẹ mùdùmúdù ẹ̀, káwọn náà lè máa kín wa lẹ́yìn láti máa ṣe nǹkan tí à ń ṣe. Ẹ ṣé gan ni o, ó pò yìgì. Ó yé mi díẹ̀. Díẹ̀? Báwo fún mi? Ẹ sọ̀rọ̀ sókè o, tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ sókè o. Ìbéèrè 1920. Kí ni 920? Kí ni 20? Ogún. Kí ni 900? Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Kí ni 1000? Ẹgbẹ̀rún kan. Ó yá, ẹ wá pè pọ̀. Ìbéèrè ogún lé ìbéèrè okòó lé. Okòólé ní 900. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Lé ní 1000. Lé ní ẹgbẹ̀rún kan. Ó yá. Tí Yorùbá bá sọ wípé ọ̀fọ̀n tọ́ sí gbẹ̀gìrì. Ọ̀fọ̀ ó tọ́ sí gbẹ̀gìrì. àbí ó tọ̀ sí gbẹ̀gìrì. Báyìí ókè yẹn. Ẹ sọ̀rọ̀ sókè, ẹ wòkè, ẹ. Ọ̀fọ̀n tọ́ sí gbẹ̀gìrì. Kí ló túmọ̀ sí? Ṣé ẹ mọ ọ̀fọ̀n? Ẹ mọ Wọ̀bìà. Ẹni tó ní ojú kòkòrò. Olè. Ó wá tọ̀ sí gbẹ̀gìrì. Ṣé ẹ mọ gbẹ̀gìrì? Bẹ́ẹ̀ni. Kí ló túmọ̀ sí? Bí kí olè ó gbé nǹkan. Ọ̀fọ̀n tọ̀ sí gbẹ̀gìrì. Ó dáa ká mú láti bí eku yẹn, bóyá ó tún lè. Ṣé eku bá tọ̀ sí gbẹ̀gìrì, kí ló túmọ̀ sí? Gbẹ̀gìrì ẹ̀ ti bàjẹ́. Ọ̀fọ̀n tọ̀ sí gbẹ̀gìrì, nǹkan ti bàjẹ́ nìyẹn. Ọ̀fọ̀n tọ̀ sí gbẹ̀gìrì. Iṣẹ́ ti gbówó yẹn rí. Ọ̀fọ̀n tọ̀ sí gbẹ̀gìrì, kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ o. Ìyẹn ni wípé ọbẹ̀ yẹn ò ṣeé jẹ mọ́ o, kò ṣeé rún mọ́ o. Kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ o. Ọ̀fọ̀n ti tọ̀ sí gbẹ̀gìrì.
Ìkọ́ ti bàjẹ́. Ẹ lò ní gbólóhùn. Kí ló dé? Ẹ dúró, ẹ ní sùúrù o, ṣé ti rí báyìí o. Ṣé bẹ́yìn lẹ forúkọ lẹ́pẹ́ fẹ́ wá? Bẹ́ẹ̀. Ṣé ẹ láyè kí wọ́n máa pè yín ni? Ẹ ti pè mí tó ẹ̀mẹ́rin. Tẹ́ ẹ wá. Kí ló dé tẹ́ forúkọ lẹ̀? Mo yá dorí àwọn ìbéèrè tẹ́ ń bi mí nígbà yìí tí ó ti ga ju ẹ̀mí mi lọ. Ẹ sọ̀rọ̀. Mo ní bóyá ìbéèrè tẹ́ fún mi bóyá ó ti ga ju ẹ̀mí mi lọ. Nítorí mi ti gbọ́ eléyìí. Bẹ́ẹ̀ ṣe ń ṣe bíi pé ẹ fẹ́ ṣe mọ́. Mo fẹ́ ṣe. Mo ń gbìyànjú láti má sọ òyìnbó ni. Ó dáa. Ṣé wọ́n gbà yẹn? Nǹkan bàjẹ́, ọ̀fọ́n tọ̀ sí gbẹ̀gìrì. Wọ́n pè yín, ó yá. Ìbéèrè kèlò ẹ jẹ́ wò 1342 kí ni 42? Méjìlélógójì. Kí ni 300? Ọ̀ọ́dúnrún. Kí ni 1000? Ẹgbẹ̀rún kan. Ó yá ẹ pè pọ̀. Ìbéèrè kejì. Ìbéèrè kejìlélógójì ó lé ní ọ̀ọ́dúnrún ó lé ní ẹgbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní ọ̀fìnkìn? Ọ̀fìnkìn. Ẹ mọ̀? Mami yo. Àwọn àìlera tó máa ń ṣèyàn bí òsì, òtútù, ikọ́, àbí? Àwọn ní ọ̀fìnkìn, cold lákòpọ̀, cold ní ọ̀fìnkìn. Tó bá ní kí ló ṣẹlẹ̀? Mú ṣọ̀fìnkìn ni. Ó ní cold. Dípò tẹ́ máa sọ pé ó ní cold yẹn, ọ̀fìnkìn ni, àbí? Ó ní fever, ọ̀fìnkìn. Ìbéèrè karùnlélógójì ó lé ní igba ó lé ní ẹgbẹ̀rún kan. Tí Yorùbá bá sọ wípé ènìyàn ní ìfọ̀n ní èékánná, kí ló túmọ̀ sí? Ẹnìyẹn lówó, ó ní ọlá. Ó ní ọlá. Ó ní láyé bí kọ́ pé mi ò ní lówó. Tó lè lò. Láyé bí kọ́ pé mi ò ní jọta. Kì í ṣe dídáyé yìí ó dáyé àtúnwá. Tó bá tún dà tó wá gan máa tún jọ ta jù báyìí lọ. Kéèyàn lè dá dúró kó lówó. Àbí? Ẹ sọ ṣé mọ̀ pé Yorùbá máa ń pòwe kan wọ́n ní àyà níní ó ju ògùn lọ. Ṣé mọ̀? Tí gbowó yẹn rí. Wọ́n ní àyà níní ó ju ògùn lọ. Ẹ gbọ́dọ̀ ní ìgboyà. Tí gbọ́ rí. Ẹ gbọ́dọ̀ ní ìgboyà. Ẹ gbọ́dọ̀ ní ara yín. Tó jẹ́ wípé tọ́n bá fẹ́ sọ pé ẹ ṣì gan, wọ́n á wò lẹ́ẹ̀mejì pé ó dẹ̀ lè jẹ́ bẹ́ẹ̀ o. Ṣé mọ̀? Láti ìbéèrè tó kàn yín lọ báyìí. Ó yá, ẹ dira. Okay. It's okay. Filẹ̀. Kí ló dé? A sì sọ̀rọ̀ àyà níní ẹ ti sáré tí òkè mọ́lẹ̀. Ó yá,
ìbéèrè kelo oya 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 oya. $1,000 kini 365. Kí ni Yorùbá? Kini ni 1,365 ní Yorùbá? Kini 65? Ọgọ́ta. Ọgọ́ta ni 60. Kí wá ni 65? Márùnlélọ́gọ́ta. Márùnlélọ́gọ́ta àbí márùndínláàádọ́rin? Márùndínláàádọ́rin. Ìbéèrè karùndínláàádọ́rin lé ní. Ọ̀ọ́dúnrún. Lé ní. Ẹgbẹ̀rún kan. Oya. Kí ni Yorùbá ń pè ní ìkémù? Ìkémù. Ìkémù. Ẹ gbọ́ rí? Bá mi yọ. Ibi lẹ máa ń rẹ̀ jù sí tẹ́lẹ̀. Nítorí ṣe mọ̀ pé ní ayé àtijọ́ ìkòkò àmù máa ń wà. Ìkòkò àmù yẹn àmù tó ti máa ń mu omi. Ìkòkò àmù ní bí ẹ̀rọ amóhuntutù wa báyìí. Kí ni ẹ̀rọ amóhuntutù? Ẹ sọ̀rọ̀ sókè. Ṣé ẹ mọ̀ pé a ti sọ̀rọ̀ nípa ìgboyà? Ó yá ẹ máa wojú mi tá a bá ṣe ń sọ̀rọ̀, ẹ máa wojú mi kí ọkàn yín le. Ẹ̀rọ amóhuntutù fridge àbí? Ìkòkò àmù yẹn ni ó jẹ́ ẹ̀rọ amóhuntutù tiwa nígbà yẹn. Wọ́n máa wá ń ṣe mọ̀ pé ẹnu ẹ máa rí, ó máa ń rí báyìí, ó dẹ̀ lè fẹ̀ náà. Wọ́n máa ń de, tó bá ti de, ìkémù yẹn ni wọ́n máa ń fi sórí ẹ̀. Tó jẹ́ wípé tẹ́ bá fẹ́ mu omi, ẹ̀yin máa lọ síbẹ̀, òun lẹ máa fi bu omi sínú ife tẹ́ fẹ́ fi mu omi. Kì í ṣe pé ẹ máa tú dẹ́nu o. Ṣóye yín? Iṣẹ́ rí pé àwa a ti ń ṣe ìmọ́tótó. Ìmọ́tótó jẹ wá lógún. Àbí? Ìmọ́tótó jẹ wá lógún. Tó jẹ́ wípé a mọ̀ pé tí gbogbo wa bá ń tú dẹ́nu, tá à ń tú dẹ́nu, tá à ń fi mu omi, tá à ń tú dẹ́nu, ó lè mú àìlera wá. Bí èèyàn tó bá ní ọ̀fìnkìn tó lọ ń tú dẹ́nu, ìkémù yẹn ni ẹ máa fi bu omi sínú ife tẹ́ fẹ́ fi mu omi. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ṣé mo rí yẹn? Ẹ ṣe kọ́. Rárá, mi ò mọ orin kọ. Ẹ mo rí kọ́. Ó yá. Ìbéèrè yẹn. Ẹ jẹ́ n wò. 1,374. Ìbéèrè kẹrin ó lé ní àádọ́rin. Ó lé ní ọ̀ọ́dúnrún. Ó lé ní ẹgbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní ṣẹlẹ̀rú? Ṣẹlẹ̀rú àgbo, agbára àgbo. Ìwà ẹ̀wọ̀n rẹ̀ kíta ó tó dé. Ṣẹlẹ̀rú. Àgbo. Irú àgbo kan. Ṣé àgbo ibà àbí èwo? Ìwà mọ̀ yẹn. Ẹ mọ̀? Báyìí kárí. Irú àgbo. Greek, ibi tí omi ti ń sun jáde, ṣẹlẹ̀rú. Ṣé wọ́n pé wọ́n ní omi ń wú jáde? Ṣẹlẹ̀rú. Ibi tó omi ti ń sun jáde. Greek. Ìbéèrè kẹta ó lé ní ogójì. Ó lé ní ọ̀ọ́dúnrún. Ó lé ní ẹgbẹ̀rún kan. Kí ni ìyàtọ̀ láàrin ẹ̀dùn àti ẹ̀dùn? Ẹ mọ̀?
Mbọ̀. Ẹ mọ ẹdùn, ẹ tún mọ ẹdùn, ẹ mọ kankan nínú méjèèjì. Ẹ mọ kankan nínú méjèèjì. Ẹ̀dùn. Ẹ̀dùn yàtọ̀ sí ẹ̀dùn. Ó yàtọ̀ sí ẹ̀dùn. Ẹ̀dùn ọkàn. Ẹdùn lẹ ń sọ yẹn o. Ẹ̀dùn yẹn nìkan ni mo mọ̀. Ẹdùn yẹn nìkan lẹ mọ̀. Ẹdùn òun náà ni ọ̀rọ̀ fún àáké ẹdùn. Ẹdùn ẹ̀yà ọ̀bọ ni. Ẹ tí gbà béèrè kan. Ẹyọkan. A fún yín lẹ́yọkan yẹn náà ni. $1,346. Pa òwe Yorùbá márùn-ún tó ní ọ̀rẹ́ nínú. Ẹ mọ̀ àrí. Ẹ rò. Mẹ́ta lọ̀rẹ́ o. Mẹ́ta lọ̀rẹ́ o. Ọ̀kan ní ìwà. Ẹ mọ̀. Kí n fún yín lásìkò. Àsìkò ló láyé, ará mi ẹ má ṣe ṣọ̀lẹ. Àsìkò. Dòmídòdò mímí. Dòmídòmí. Ìwájọ́ wà. Ní jẹ́rẹ̀. Ju fẹ́ ilé ọkàn. Ó yá. Ààyè. Báńkárẹ̀. Ààyè là jogún ọ̀rẹ́. Tọ́rẹ̀ bá kú tán, ogún ẹ̀wọ̀n kan ni. Àti pé ẹni ọ̀rẹ́ dà kó má fi ṣèbínú. Ẹni abínibí ń dání. Ẹ mọ̀ pé ọ̀wé ni. Èmi dẹ̀ láwo ọ̀dàdà má dà. Ọ̀rẹ́ mi má dà mí o. Ọ̀rẹ́ òbó má dà mí. Èmi ò ní dà ẹ́. Wàláì bó fọ́ rẹ̀ jẹ má rò pé èmi máa lo fọ́ jẹ. Bẹ́ẹ̀ ṣe ń fọ́ mi jẹ lénìí báyìí. Ẹ jọ̀ọ́. Ó yá. 1,373. Ìbéèrè kẹtàléláàádọ́rin lé ní kíni? Lé ní ọ̀ọ́dúnrún. Lé ní ẹgbẹ̀rún kan. Ó yá. Ọ̀rọ̀ oní pọ́nà ni àjà. Sọ ohun mẹ́ta tí àjà túmọ̀ sí. Tó túmọ̀ sí àjà. Àjà. Èwo. Attic. Okay. Ó dáa. Nǹkan tó ga. Ní àjà. Ẹ dúró. Mo ti sọ ẹyọ kan àbí. Mami yọ àjà. Attic. Àjà. Abẹ́ ilẹ̀. Underground. Àjà. Wide wing.
Àjà ò gbé yín rá báyìí o, àjà ò gbé wọn rá o. Ah. $1,358. Kí ni ìyàtọ̀ láàrin èbù àti ègbodò? Ègbodò. Ègbodò jẹ́ ẹ̀fọ́. Ẹ̀fọ́ lègbodò. Ibo lẹ ti wá, ibo lẹ ti wá, ibo lẹ ti wá, ibo lẹ ti wá, ibo lẹ ti wá ná. Ibo ni ìlú yín? Ìbàdàn. Ó dà pé ẹ̀yin ni Ìbàdàn tí mo kọ́ máa rí tí ò ń sọ̀rọ̀. Ègbodò ẹ mọ̀. Iṣu ègbodò. Iṣu ni irú iṣu wo? Ó dá mo fún yín iṣu lègbodò. Èbù. 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 Mo ní èbù dòdò. Èbù. Ṣé ibi tí wọ́n tún máa ń ṣe epo pupa? Iṣu gbígbìn, iṣu tó fẹ́ gbìn ní èbù. Iṣu ègbodò ní iṣu tuntun. Ìbéèrè tó gbẹ̀yìn. $1,370. Kí ni Yorùbá ń pè ní èjì gbèdé? Dòdò mi ló wà bẹ́ẹ̀ náà. Mami Náà lọ́nà. ni mo sọ mí ní ìná. Ẹ̀kọ́ tó ti wá bù ẹ́ ẹ̀kọ́ tó yẹ. Dòdò mi. Èjì gbèdé. Mami yọ, ọmọ ẹyẹlé, ọmọ ẹyẹlé, ọmọ ẹyẹlé, ọmọ ẹyẹlé. Ẹgbẹ̀rún lọ́nà márùndínlógún. Ìyẹn náà ó tó. Jẹ́ kò gbé yín dé Ìbàdàn. Kò gbé yín dé Ìbàdàn. Ibo ló gbé yín dé? Ilé-ìwé. Ó gbé yín délé. Àmì rèlé ò bàbá, ọlọ́jọ́ òní o. Àmì rèlé ò bàbá, gbogbo ẹ̀kọ́ tí a kọ́ ní Masoyinbo wa, má jẹ́ kẹ́yẹ èṣù kó ṣàjẹ́ lọ́kọ̀ wa. Àmì rèlé ò bàbá, ọlọ́jọ́ òní o. Àmì rèlé ò bàbá, àmín. Eléyìí a fún yín. Ẹ ṣé gan ni tẹ́ wá sórí ètò. Aṣọ náà ló wà ń bí báyìí. Aṣọ Masoyinbo náà ni, àbí? Aṣọ Masoyinbo lọ́ọ̀rì. A fún yín náà, wọ́n máa bá yín tó padà. Ìwé yìí àkópọ̀ àwọn ìtàn lábẹ́ òṣùpá. A fún yín náà. Àwọn ìyá wa náà kọ́, ìyá wa Múradé wọn àfìlàkà. Eléyìí kẹ́ máa fi fa omi mu, eléyìí kẹ́ máa fi mu tíì. Ẹ ṣé gan ni tẹ́ wá sí orí ètò lẹ́ni o. A dúpẹ́ lọ́wọ́. Tẹ́ bá fẹ́ wá sí Masoyinbo, ẹ ti múra dáadáa. Mo ṣe gbìyànjú ní ìfẹ́ sọ òyìnbó bẹ̀rẹ̀ náà. Kẹ́ ti múra dáadáa kẹ́ tó wá síbí. Ẹ máa forúkọ sílẹ̀. Ṣé ẹ ní wò pé wọ́n máa pè yín ni? Wọ́n á pè yín. Adúgbò Ọlọ́run lẹ́dìbàrà tó ti jẹ́ ká ṣètò ilé ní ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí í ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ àtúnṣe tòní o àtúnfún wa lóore ọ̀fẹ́ láti túnṣe ti
ẹ̀mí o. Tí ẹ bá fẹ́ kópa abẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò yìí, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹrọ tẹ̀ fi ń wò wá ní sáà yìí. Ọlálékàn Fábílọ́lá lórúkọ mi, ìjọba ní mi ò mọ òlàlẹ̀ ọmọ ajígbàgbà rẹ̀ arégbèdì sọ̀dọ̀ fi roko arégbèdì dọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ́ àlédè jẹ́ ọba kó tó dìgbà míì ire o. Pum. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, Masoyinbo ń bí. Kamari, Masoyinbo. Kamari, Masoyinbo ń bí. Kamari, Masoyinbo. Masoyinbo, má ṣe sọyìnbó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Masoyinbo.